ẹ̀yin ènìyàn wa. mo lọ dó èèyàn ni mi ò ní parọ́ mo ń dó ọmọ àti ìyá ìjẹ́gbọ́ Yorùbá mi mo ń bọ́ ọmọ sùn mo ń bá ìyá sùn gbà yẹn at a very young age ọmọ kékeré youthful ẹ̀ owó wà 17, 18 kan yẹn. 18 and export fún òyìnbó container be 200 in a month. We are on a IPO we are on a supply. Then so òyìnbó mẹ́jọ náà kó fún mi. Mercedes Benz 500 SEL. Mo fẹ́ ẹjọ́ ìmọ̀ àbí ká tó dé àárín yẹn ẹ ń sọ bí nǹkan ṣe le kankan òṣìṣẹ́ ta ló ẹ sọ báwo ni ta ló wá connect yín mọ́ bí tí wọ́n àti di pé owó ti ń wá ẹ. Adó ni mo wà nígbà tí mo lọ sọ mo lọ kọ́ṣẹ́ pákó ọ̀gá mi ń gbaṣẹ́ ibẹ̀ làwa ti wá rí owó. Ilé tí mo kọ́kọ́ ládùú pa after odò ẹ̀jẹ̀ Orlando Ọ̀wọ̀ ló wá sílé mi àtẹ́jọ́ fún ẹ̀. Orlando Ọ̀wọ̀. Meaning that ìròrí yín gbà yẹn pé iṣẹ́ gbábì yìí ò lè. Kò lè ibo ló fẹ́ gbé mi dé èèyàn méjì ló ń gẹrun. Ọkọ yẹn ó wá sí ìmúṣẹ. Ó wá sí ìmúṣẹ. Mo rówó rí tí mo fẹ́. à ń sọ lórí burúkú. But then that time yẹn ntí owó fi sá lọ́ngbà yẹn máa sọ débẹ̀. 18 year old. As I 19 tówó ti wá ń dé. we are into exportation. À ń kó gi travel lọ sí ìlú òyìnbó you know what it means. Nílẹ̀ Yorùbá 20 feet container bíi 200. Gbogbo Adó gbogbo Èkìtì náà ń kó gi wá fún wa. Àti fẹ́ kí n fẹ́ fowó ṣe ju kí n báyọ̀ sùn. Kálukú máa ń kán bí kúlíkúlí ní tiwó ti ta láti gbà yẹn. Oríṣiríṣi nǹkan láti máná. So woman yẹn mò ń bá a sùn mi mọ̀ fún ló bí ọmọ yẹn. Èmi kọ̀ lọ́mọ yẹn Mary Immaculate lọ́mọ yẹn lọ fine girl. Mo forúkọ bọ̀ láṣìírí. Mo bá rí inú mọ́tò nínú you can't understand the word SEL. 500 SEL ní time yẹn à ń sọ̀rọ̀ 1992, 93, 18 I was 1992 that time. N kò rọ́mọ yẹn mo dé fine girl how are you fine? So mind kí n máa tọ́jú ẹ̀. Ó tán ọ̀rọ̀ wa dẹ̀wọ̀ ó dẹ̀wà kí mi ní mo gbadé báyọ̀ ń bá yẹn lẹ́gbẹ̀ẹ́ pẹ̀tìm. Ìyẹ́ wa gbowó pákó láàárọ̀ ló bá ọmọ ẹ̀ tó sùn lé mi mọ́jú. Ló bá ní kó àṣẹ líbe. Ilé boyfriend òun wa boyfriend ṣe yìí ni ìtòkùnbọ̀ imú yìí wá yóò rí mi o. Ìyá yẹn fi oògùn bẹ́ mi ṣe ni. Then not my willing not my interest. Bọ́ ọmọ tí mo rí ni mo like. torí pé ẹ lówó lọ́wọ́. Torí pé mo lówó lọ́wọ́ so wọ́n obtain mi. Mo wá padà wá rí ọmọ ẹ̀ bó ṣe dèṣù nìyẹn. Wọ́n bẹ̀rẹ̀ sí jà náà lura wọn ọmọ àti ìyá lura nítorí mú ìwà bad boy baddest Emmanuel ní òkè ìṣá police station. Ẹni baddest boy. Baddest náà láti ní baddest ní Adó nǹkan pè mí gbà yẹn nìyẹn baddest boy ever live because kò sí ẹni tí mi ò bá ṣe pẹ̀lú orí ọ̀fẹ́ owó tó wà lọ́wọ́ ń gbà yẹn. So that time ẹni Orlando Ọ̀wọ̀ ló wá sílé mi àtẹ́jọ́ 93 months wọ́n fi kọ́ lé duplex sínú ìrà oṣù mẹ́ta 90 days àtọ̀sán àtòwò náà kọ́lé so I've seen money ìṣe pé dáhùn ṣe pé àti pé owó láti torí ẹ̀wọ̀ náà iṣẹ́ ìrànṣẹ́ so that time wọ́n á jẹ́ àtọ́ṣe gbogbo ẹ̀tọ́ èmi bá sákò ńlé ńgbà yẹn mo sá lọ sí gbòòrò mo á wò pé jẹ́ kí n lọ sílé ọmọ yẹn máa wà nílé ìyẹ́ ẹ̀ ti gbowó tó ti kó lórí tébù ó ti lọ sí oko ogi ó fẹ́ bá mi ṣe all out bí 40 trucks agbégilódò bí 40 fẹ́ kó wá sọ mi tó àní specification tàbẹ́ là ńgbà yẹn wọ́n pè ní parking tó fi máa ń kó engine mọ́tò wọlé òbíjì n bá bọ ọmọ yẹn lé ọmọ yẹn mo wá sọ pé wá má bínú wọn ní mò ń fẹ́ ya mo ti ń fẹ́ kí mo ti wá ń lé àwọn ọmọ yẹn jẹ́ ká ṣètò ìwọ ni mo lọ́ọ̀fù kí n ti mọ́ mi yẹn gbàgbé àmì ìlera arúgbó lẹ̀ kí n máa ní ti ọ̀dọ́ báwo ibẹ̀ yẹn sàlátàjọ sọ ń gbà yẹn Abacha ń sọ̀rọ̀ yẹn ó bá ní òkè òun ti gbọ́ kí n máa lọ mọ́ nínú ẹ̀ tó bá gbà mí gbọ́ já wọlé ká tún bára wa sùn ní ilé yín lónìí as youth káfòtélé pé òkè o èmi àti yẹ àṣemọ́ o bọ̀ èmi àti ẹ o àti bẹ̀rẹ̀ dáadáa ojúmọ́dún mi gbà wọlé kò sí géètì sá ọmọ yẹn ni mò ń bá sùn lọ́wọ́ lọ́mọ yẹn pariwo èmi tẹ̀lé pé yóò ń dùn mọ́ bí èèyàn àṣẹ nǹkan kan ti wọlé there are supernaturals fáwọn tó ní ẹ̀kántà ìgbà tí máa wẹ̀yìn áńgẹ́lì ni mo rí tó gbé ìwò dání ẹ̀ ń wo ìwé kan tí mo gbé sí orí TikTok wọ́n á wò mí bíbí kó pa mí pé nítorí nǹkan tí mò ń ṣe yẹn lè wá súnmọ́ mi that was 1995 lè tí mò ń sọ yìí ní ìwòye ọdún mẹ́fà ní òǹkà tí ayé o máa padà wá 50 ó dẹ̀ lọ kò sẹ́ni tí o mọ nǹkan tí mò ń sọ yìí ládó Èkìtì so kò ní nǹkan tó fi nǹkan tó bò kò sí nǹkan tó bò tó gbé mi dé police station ní òkè ìṣàyà ìwà fọlọ́pàá mú mi. ẹ dúró nígbà tí kíní yẹn ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tó lọ tán ó déṣù ó dariwo torí mo ṣe kó ṣòkòtò dání lélẹ̀ mi lè ráyè escape mọ́
bàbá kérúbù kan ló wá tú pé agbára ọlọ́run kan wọ bí wa pé áńgẹ́lì ló wà kan wọ bí wa. tó dẹ̀ ti ní olóyin sínú tẹ́lẹ̀ bó ṣe grab ni wọ́n àfọlọ́pàá mú mi ń gbà yẹn mo lò 22 days ní òkè ìṣá police station. Ọlọ́pàá kan Wilson lórúkọ ẹ̀ ló wá látàkùrẹ́ ló wá ní kàn fi mílẹ̀ kí ni problem mi ọmọ yẹn wá yarí pé òun lò èmi àtòun là ń fẹ́ra pé ìjẹ́ pé bí mo fa gidi ọ̀rẹ́ ni ti ń ṣe mo ṣe kúrò nìyẹn. mo ṣe kúrò tán fi mílẹ̀ nìyẹn mo padà sí ibi iṣẹ́ mi wá bẹ̀rẹ̀ sí bàjẹ́ nǹkan tí mo ní bẹ̀rẹ̀ sí bàjẹ́ babaláwo kan mo yájú sí nígbà yẹn ló lóun máa fàyè hàn wúwo bẹ̀rẹ̀ sí bàjẹ́ ó ń wá ká mi mọ́ lóru wọ́n gbàrà ògiri wọlé wá bá mi nǹkan burúkú wà nílẹ̀ Yorùbá sá mo ṣe ń wọlé tó fẹ́ ṣe mí léṣe ni bàbá mi náà land bàbá ìyá mi tí mo sọ ẹ̀ òun náà àbí àgbìm ó wá di fíìmù àwọn disappear bàbá ara mi mú. reality ni if you want the proof. ìgbà téèyàn fẹ́ jẹ́ káwọn èèyàn lè. wọn bọ́ mi ì dẹ̀ bọ́ wọn tó bá wù wọn kan gbọ́ pé there are realities of life kì í ṣe chọ́ọ̀chì nìkan lógún ti ń ṣẹ́sà ó ń ṣẹ́ ń lé awo tòótọ́ ó ń ṣẹ́ ń lé àfa tòótọ́ ó dẹ̀ ń ṣẹ́ ń chọ́ọ̀chì lẹ́gbẹ́ pásítọ̀ bẹ̀rẹ̀ pé tòótọ́ Ọlọ́run ló gbé dání. so bàbá yẹn wá. bàbá yẹn ló wá mú mi lọ in disappearance tó wá lọ prepare me and now came back to Ado. December mo wá ó lọ rú mi ní agbára ó lọ tọ́jú mi kí ọwọ́ ọ̀tá kó kúrò ó wá sọ fún mi pé màá padà sí Ìbàdàn pé àsìkò nǹkan tí mo fẹ́ ṣe ti tó pé mo ti rí nǹkan kan tó lágbára púpọ̀ which is the encounter tí mo ní mo lè ṣe wá Ìbàdàn nìyẹn mo join bàbá Ọlọ́wẹ̀rẹ́ ní 95 ní 96 97 98 bàbá yẹn ló bọ́ mi for 3 years tọ́dọ̀ màmá Awógbọ̀rọ̀ mo join choir níbẹ̀ Glorious Gospel International. so gbogbo àwọn ìwà bíi ìpáǹlé yẹn mo ti rí Olúwa at that time but ẹ̀jẹ̀ ni is in the DNA kò lè tán lọ́jọ́ kan a sì ń ṣeré pa a sì ń ṣọmọ ngbò táìmù yẹn mọ́ra wọn àwọn ọmọ kwaya àṣìyàmàyàmà bàbá Ọlọ́wẹ̀rẹ́ ká mọ́ ń jọ kan rí pé bó mo ti ń bọ̀ mo ní mo lọ tọ̀ ni bàbá yẹn lọ́ ló pa òótọ́ Olúwa sọ fún mi pé n ṣe nǹkan burúkú nìsín mo ní bàbá bẹ́ẹ̀ ni tá ló ṣe mo ní mo yẹn wọn ní nílé àdúrà mú ìwá bó bàbá yẹn àbíyamọ ni instead kó fi mi ṣe ẹ̀sìn má ṣe bẹ́ẹ̀ mọ́ ó tún fún mi lówó pé má ṣe bẹ́ẹ̀ mọ́ kò síbi tí wọ́n ti ń káàdì alẹ́ ṣùgbọ́n má ṣe bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run ò fẹ́ nonsense má ṣe bẹ́ẹ̀ mọ́ àdèparí ẹ̀sìn bẹ́ẹ̀ so mo lọ ọdún mẹ́ta níbẹ̀ yẹn mo wà nígbà yẹn mo wá join Calvary International Bible College ní Odò Ọ̀nà bí certificate in theology 2 years mo fail out ní o torí mi fi bẹ́ẹ̀ gbé school ká ṣe sọ jí káàkiri ká ṣe kwaya kò jẹ́ kí n rí much time màmá tó ràn mí lọ́wọ́ ń gbà ìgbà tó dé stage kan ipá pín màmá yẹn kò mo mọ̀ pé ṣùnà ló wo àárín yẹn ìgbà yẹn wọ́n láti mò ń jẹ ẹbọ kí n máa jẹ ẹbọ ẹ̀bọ ti wà lára láti Adó ẹbọ màkàn gbóhùn pé ṣé wàá jẹun kan ní máa jẹun pé lọ síbẹ̀ wà bẹ́bọ̀ ń bẹ̀ má dẹ̀ bá ẹbọ àkàrà kéńgbé wọ́n lè dín bí 50 àti ọ̀gẹ̀dẹ̀ kándù nínú àpẹẹrẹ tuntun àwọn kan sọ sí ìsọkalẹ̀ ẹ̀mí wọn náà fẹ́ gbé kinní kan èmi mo wá ń gbé wọn lò bóyá ẹ̀mí kan ló ń wà tó wá ń gbé nǹkan ìmí wọn á sọ adìyẹ abo wọn á sọ wọn lè wọn á gbé sórí ìta mẹ́ta wọn á ṣe gbogbo ẹ̀mọ́ra gbogbo ẹni máa kó tí mò ń jẹ ní Bible College mo ṣáà graduate mo wá gbóhùn pé kí n wà lójú kan fún ọdún kan secluded mo ṣe ní mo ṣe ìgbélé ọdún kan so exactly 1995 exactly 2001 11 yẹn that encounter in Ado came back again. ó padà wá gbogbo yẹn náà ló mọ̀lá ní Olódó ní time yẹn ó dẹ̀ ṣe wá oyé yẹn ti yé mi and I went to my knees on yẹn ó dẹ̀ bá mi sọ pé lóun méje tí kò kàn yín ìbú on ó wà lọ́wọ́ mi ó dẹ̀ bá mi sọ pé lóun méje ó dẹ̀ tù lé mi lórí bó ṣe fi lé mi lọ́bàá ní ara tú wa ká mo sun ọjọ́ mẹ́ta pẹ̀lú ìwo yẹn òróró ló wà ń bẹ̀ he pour it on my head kì í ṣe nǹkan tí ó wà nǹkan tó wà invisible everybody ló mọ̀ ní Olódó kó mọ́ pàtó rí àrà tó sàn yẹn ó wú àwọn ilé kan ládùúgbò òjò yẹn rọ̀ for 3 days now ìwo yìí náà wá gbé lọ́mọ mi lọ́wọ́ ní Alárèrè mo wá ń rù bàbá ẹgbàá mi kí ló fa ríru mo wá túlé mo wá rí pé ìwo yìí ti sọnù àwọn tí bàbá Ọlọ́wẹ̀rẹ́ bí ní fada wọn kò bù sẹ́kùn ni pé ní generation yìí ìwọ tún ní ìṣúra Ọlọ́run ṣe máa fọmọdé nìkan tó máa wà àgbàlagbà tí ò fún ó ní màá tún lọ gbàdúrà ni o mo pray mi ní kankan. ìṣúra ni. it's a treasure that's one thing you ṣiṣẹ́ fún tó jogún náà pé ní ìṣúra. mo fẹ́ jẹ́ ká wọ àárín kan ìgbà tí áńgẹ́lì yẹn wọ́n àbíyá. bẹ́ẹ̀ni. ẹ̀rẹ̀ nígbà yẹn ti wá rí ẹni yẹn live mo ti mọ̀ nígbà tí mo kọ́ rí nítorí nǹkan tí mò ń dánwò ní òṣè súnmọ́ mi ní 95 yẹn but 2001 àti mo rí mo ṣáà dá nǹkan tí mo rí mọ̀ pé kíní rè ònlẹ̀ so yé Ọlọ́run ti yé mi I've been to Bible school I've known God in a little way I went to my knees and he poured it
ó dẹ̀ bá mi sọ gbólóhùn méje ó dẹ̀ gbélé mi lọ́wọ́. báyìí gbogbo àwọn wá tìbí yẹn ẹ ti. mo ti stop ẹ̀ gbogbo ìgbà yẹn pé mo ti parí báyìí mo wà ní gbèlé ńgbà yẹn ọdún kan mi lè máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ nínú ibi tí mo wà. University ní Chapel of Mercy Ministry ní olódó ní Kúmọ́pá yìí níwájú Muslim school kan gbà yẹn gbogbo àdúgbò yẹn mọ̀ pé wíìlì kan wà ń bẹ̀ ntí mò ń sọ yẹn máa gbọ́ ó dẹ̀ tán ó dẹ̀ ṣe tán mo dẹ̀ wá Olúwa sọ fún mi pé ibi tí màá gbé aláìrè ni màá ti bẹ̀ lọ́dọ̀ ọ̀rẹ́ mi ibẹ̀ náà ti jí ìwò yẹn gbé mo lọ sọ́dọ̀ àbọ̀yè lámì wọn náà ní ìwò sọnù mọ́ ẹ lọ́wọ́ ní generation lọ kó sí òkun Èkó kókun máa gbé ẹ lọ olórí búrú ọmọ yìí o ìṣúra tó jìyà fún bàbá náà kàn tó kú sẹ́kùn ni òpin bàbá ọlọ́wọ̀ rẹ dé wọn bá sọ́dọ̀ àbọ̀yè lámì náà bá padà rà wọn pé ṣé mo bá dọ̀bálẹ̀ mọ́ ni ṣé mo ti sọ nǹkan tí mo bá fún wọn wá sọ wọn ni ó sì àpèrè àwọn sẹ́gbẹ̀ẹ́ wọn jọ ń sọ̀rọ̀ mi nǹkan tó sọ ọmọ yìí tó kú sẹ́kùn bí ọmọ àmọ̀ lọ́rùn pé ẹkún ṣe wá jẹ́ lórí ṣé ó kí ló special nínú nǹkan tó mọ́ ní kò lè yé wọ náà ló tú àṣírí Samuel gbé lọ fi òróró kún ìwú ẹ̀ òun ti rí ọba kan fún ara wọn so òróró inú ògo wà òróró inú ògo wà the wo is heavenly is divine tí ìgò èèyàn ló man made ní ìgò so tí ìgò bá dẹ̀jà bọ́lẹ̀ so it's nothing ẹ tó bá fi anointing ó ṣeéṣe kó ṣorí burúkú in the journey of life ní anointing oil tó wà ní ògo bẹ́ẹ̀ ni is man made. Are you with me, sir? But the one of horn, all these fathers tí mò ń sọ lókè iná ní èrò mú díẹ̀ nù wọ́n ní lọ́wọ́ ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ sá. But wọ́n á misinterpret wọn èmi ràn anybody mo ṣe jáde tán cause I will say nothing but the realities of life. Wọ́n wá ní pé ẹnìkan ló wà tó lè rí nǹkan tí mò ń wá kiri. Ó ní bàbá Ọbádàrẹ Olúwọlé Timothy kò rí ọmú kò rí kébé kò dẹ̀ rí owó. Títí má rí ojú rere ẹ̀ ń bá gbéra ọdún Iléṣà mi ìbáwọn wọn náà ti wà lákùrẹ́. Getting to Àkúrẹ́ bàbá ni wọ́n fi nasset blade wọ́n fi ń fa irun gbọ̀n jọ yẹn bàbá ni wọ́n ìwà torí mo ta wọn rọ́bà ní Adó la ṣe mọ́ra ní catapult ní ẹgbẹ́ báyìí wọ́n wá sì sọjí lókè ṣáwọ̀ pé 1994 pé afọ́jú tó ń sọ pé òun lajú afọ́jú wájú lajú tara ẹ̀ àwa gbé ẹmu lọ sí crusade grand ìjọ yẹn ni pé bàbá lè máa ta rọ́bà lónìí rọ́bà yẹn ló ń mi mọ Ọbádàrẹ kì í ṣèyàn lórí tó sàn sí mi stubbornness ọmọ líle inú ẹ̀jẹ̀ ló wà ló mú mi mọ bàbá Ọbádàrẹ ẹnu bẹ̀ tó má ti rí mi tó má ti débẹ̀ mú ìwà okun o kẹ́sàn-án lọ́ọ́ rẹ̀ wọ́n fi Iléṣà Ìjẹ̀ṣà náà fi sọ mo wá ní bàbá wọ́n ní wọ́n ní èsì o Psalm 65 náà kà ń jọyìn wọ́n ní àwọn kan wá Olúwa níbi tí Ọlọ́run ò sí ibi tí Ọlọ́run ò wá tí tọ́ọ̀tì ẹ̀sìpẹ̀tì Ọlọ́run ti fara hàn wọ́n láwọn ń bọ̀ wọ́n dẹ̀ wọlé just 20 minutes ní tó sọnù nìbàdàn bàbá yẹn dẹ̀ gbé fún mi ní Àkúrẹ́. pẹ̀lú àwẹ̀ àti àdúrà. àwẹ̀ ẹ̀kọ́ wọ àdúrà kọ́ bàbá dìde níbi tí wọ́n ti ń ṣe wọ́n wọ yàrá lọ ìjáde wọn ní tó sọnù mímí lọ́wọ́ ń bí táwọn bàbá méjèèjì ò rí. kí wàá ní. ó ní wo. ẹ kí wàá ní mo ní àwẹ̀ àti àdúrà. wọn ọjọ́ kan náà tí mo lọ ni wọ́n yan àwẹ̀ fún mi it just stood up. táwọn ti ń gbà lèmi sọ táwọn ti ń gbà. ṣé bàbá Ọbádàrẹ. àbí ẹgbẹ́ bí àǹkan mi ò mú nǹkan mi dání. no he's a pure apostle of God but kò mí pé wọn prepare àwọn náà àgbàlagbà ló bí wọn. Are you with me? Babawala ló gbẹ̀bí wọn ní 1930 nínú ìsọjí. So gbogbo àwọn tó bí àwọn yẹn wọn ṣe ordinary person there are some supernatural being in a normal human form. But tó bá ní ẹ̀kántà pẹ̀lú wọn you will not know who they are. Ṣé èèyàn gidi ló ń ṣe èèyàn lásán ló ń gbèrú ní gbòǹbì? Bàtà ń tẹ̀lé wa pẹ̀lú ẹ̀kọ́ mọ̀ òun tẹ̀ ń wẹ̀yìn lẹ́mọ̀ pé bọ́lá ń lọ báyìí o. àwọn ò pé bolè lè. So bàtà ìdẹ̀bí tán you feel at home. kàti dúró gbòòrò. And you feel at home. Bó ṣe rí nìyẹn wòlíì òun gbé gbòòrò ètò bá gbé gbòòrò ti di pastor. Torí wọn fi bẹ́ẹ̀ rí wòlíì ní gbòòrò ní kó wá ṣépè tàbí kó wá súre tó máa ń fa wòlíì ní gbòòrò nìyẹn. Wọ́n ló máa jẹrin tí màá fi gbé Banana Island kì í ṣe pé yà nílẹ̀ káàkiri bọ̀ ibi tí orí yàn fún mi ni mo jókòó yìí. So wọ́n gbé fún mi lọ́hùn pé kí n máa padà bọ̀ nìbàdàn. wọ́n gbé ìwé yẹn. wọ́n bu bàbá yẹn gbé fún mi kì í ṣe olúgbòhùn o ìwo anointing oil ìwo tí áńgẹ́lì fi yan èmi in this generation gbogbo ẹni mo fi sọ. wà ẹni lọ́wọ́. mo gbé jáde mo fẹ́ fi dá wàhálà alẹ́ náà ni tánà kan tó padà pé olúgbòhùn lélẹ́yìí o inú controversy yẹn lèmi ti máa ń jẹ́ èèyàn. ẹni tó lè tó bẹ́ẹ̀ láti sọ pé òun fẹ́ wá gbé mọ́ báyìí. ẹni tó bá fẹ́ kú ló dẹ̀ kú ẹni tó bá ṣe kí ni sà ẹni tó bá fẹ́ kú ló dẹ̀ kú ó wà ó lé mi wá gbé báwo ni ó tiẹ̀ lè wá débi tó pé tó bá wá o fẹ́ ṣẹ̀ sí ni. báwo lẹ ṣe wá débi ọlọ́run tẹ̀dó. àáfàá kan ni bàbá Babájídé júwe mi fún ọ̀rẹ́ ni wọ́n ọ̀rẹ́ bàbá ọlá ni bàbá yẹn wọ́n ń pè ní Agbolú Ajé afífìlà pérín ní Òṣogbo ní Iléṣà Babájídé ni wọ́n sọ fún mi pé kí n lọ bá bàbá yẹn
tó bá ṣe wà láyé èèyàn dáadáa ni despite a Muslim but ọmọ Ọlọ́run. I got to the place Ọlọ́run ní ẹlẹ́rìí mi bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀. Àwọn kan náà mo lọ síbẹ̀ wọ́n gé Èlíjà lórúkọ wọn gbàtà débi bàbá yẹn bẹ́ẹ̀ ló ṣe pọ̀ tó bàbá yẹn dìde dúró pé ọmọ máa bọ̀ ó dá mi yọ ó dẹ̀ ní jókòó ó dẹ̀ bí àwọn ti rí nǹkan kan. ó dẹ̀ bẹ̀rẹ̀ sí wo ìsáàbù yí pé omi àdìo lọ ń lọ lábẹ́ ọ̀parun ọ̀gá ológun kan ni ó fún wọn ní ilẹ̀ tí Ọlọ́run bá pe wòlíì kò ní fowó ra ilẹ̀ fúnra rẹ̀ Ọlọ́run á pèsè tí ó jókòó ó wá lè ra lẹ̀kùn òpó akọ fún ní ibi tí ó máa jókòó sí pé oyé ní òní ìmọ̀ lóòní ibi tí mo ti mọ̀ pé knowledge is power nìyẹn. Bàbá yẹn dẹ̀ ṣe kinní kan 380 naira pé kí n gbà pé ẹni tó ń gbé bọ̀ yìí tó fẹ́ fún mi ní ilẹ̀ yẹn ilẹ̀ ìmájẹ̀mú ẹ̀ ní ọmí ó ní àrùn aid pé kí n lò fún yóò sàn pé yóò fi lẹ̀ san orí ni. nǹkan ń bẹ èèyàn wá ẹ̀rí nǹkan bí wọ́n ní nígbà táwọn wà ní kékeré táwọn sì wà ní kékeré táwọn ò tí ì mọ̀ nǹkan àwọn ń bá ìyá àtọmọ sùn ìyá àtọmọ làwọn bá sùn báwo ló ṣe jẹ́ wọ́n ní ìyá ni àwọn kọ́kọ́ mọ̀ táwọn jọ ṣe wọléwọ̀de ṣùgbọ́n àwọn wá pàdé ọmọ àwọn ò mọ̀ pé ọmọ ìyá yẹn ni àwọn pàdé ẹ̀ àwọn dẹ̀ bá sọ̀rọ̀ wá jẹ́ kí n máa tọ́jú ẹ̀ wọ́n dẹ̀ ní kò dẹ̀ ju báyìí náà lọ ọ̀rọ̀ dẹ̀ wọ̀ wọ́n dẹ̀ ní ọmọ yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wá wọn wá nǹkan bẹ̀rẹ̀ sí ní lọ láàrin àwọn wá ní ó di ọjọ́ kan ìyá ọmọ yẹn kàn wá sí ìsọ̀ pákó nítorí pákó ni iṣẹ́ pákó làwọn ń ṣe àwọn máa ń gbé pákó lọ sí àwọn orílẹ̀-èdè mìíràn máa ń gbé pákó jáde láti orílẹ̀-èdè Nàìjíríà so wọ́n wá ní ìyá yẹn ó wá gbowó pákó ní ìsọ̀ pákó lọ́jọ́ yẹn ni ọmọ yẹn dẹ̀ sùn ọ̀dọ̀ àwọn mọ́jú lọ́wọ́ ká ọmọ mọ́ ọ̀dọ̀ àwọn lágbájá kí ni o ṣe ń bí ṣé lágbájá kọ́ ẹni wọ́n ní bí ó ṣe di gbámísómi ọ̀tọ̀ ní yẹn láàrin ìyá àtọmọ wọ́n bẹ̀rẹ̀ sí ní lu ara wọn wọ́n dẹ̀ ní pé gbogbo ìgbà yẹn kì í ṣe pé bóyá wọn nífẹ̀ẹ́ ìyá yẹn pé gbogbo yẹn oògùn ní ìyá yẹn ló fáwọn nítorí pé nígbà yẹn owó wà lọ́wọ́ àwọn ìgbà yẹn wọ́n ní pé ní àrùn oṣù mẹ́ta àwọn ti kọ́lé ńlá pé bàbá Ọ̀làndọ́wọ̀ ló wá kọrin níbi ìṣílẹ̀ àwọn wọ́n ní bí ìyá àtọmọ ni wọ́n jà gidi gan àtìgbà yẹn ìyá yẹn ti ní àwọn sínú wá dìgbà kan làwọn wá ń ṣe báwọn ṣe máa ṣe pẹ̀lú obìnrin ní ẹnìkan wá yọ sáwọn pẹ̀lú wo kò ṣáfà wọn ní ìwo lọ́jọ́ yẹn ó ṣáà lọ gbàjẹ́ pé àwọn wọ́n ṣáà ṣe bí ẹ̀sìn lọ́jọ́ yẹn jẹ́ pé ìyá yẹn ó ṣáà parọ́ mọ́ àwọn lò bí ọjọ́ 22 ní túbú nínú túbú àwọn ọlọ́pàá nígbà náà lọ kó tó di pé ọmọ yẹn ló wá sọ pé wọn fi tipátipá bá mi lò à ń fẹ́ra ni mo finú fẹ́ dọ̀ fún yàrá mi fún wọn ni ìgbà yẹn wá ni wọ́n fi wọ́n sílẹ̀ wọ́n á ní gbogbo nǹkan táwọn ní ó wá rí ó ṣe bákan ó padà ṣe bákan fáwọn torí pé kí ni báwo ló ṣe jẹ́ wọ́n ní pé bàbá aláwo kan làwọn ṣẹ̀ bàbá yẹn wá ní àwọn sì fi ayé àwọn pé bàbá aláwo yẹn ló fi ayé àwọn tí gbogbo ẹ̀ wá tí ó fi dàrú wípé wọ́n wọ inú ògiri wá bá wọn nínú ilé ni pé bí wọ́n ṣe dé báyìí ni bàbá ìyá wọn nígbà náà lọ́nà yọ sí wọn ló bá di woro sí woro nínú yàrá bàbá yẹn ṣá gba àwọn sílẹ̀ ní ìgbà yẹn bàbá yẹn wá mú wọn rìnrìn àjò láti lọ sí wọn jiná lẹ́yìn gbogbo ìgbà yẹn Èkìtì náà wà nígbà náà lọ́hùn ìgbà yẹn wá ni bàbá yẹn wá sọ fún wọn wípé oṣù tó àwòkọ́ fẹ́ láti kúrò mi báyìí máa padà lọ sí Ìbàdàn mo ṣe padà lọ sí Ìbàdàn nìyẹn Ìbàdàn yẹn wá ní
wọ́n ti pàdé àwọn àgbààgbà wòlíì tó jẹ́ pé wọ́n gbé pẹ̀lú wọn tá sì tọ́ wọn sọ́nà pé wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ akọrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó tilẹ̀ jẹ́ pé ìgbà yẹn náà ẹ mọ̀ àwọn nǹkan yẹn kò tí kúrò lára wọn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ akọrin ni wọ́n ti bá ṣe àṣemáṣe tó jẹ́ pé ẹni tó wà lábẹ́ wọn náà ó máa ká wọn nígbà míì, ṣùgbọ́n yóò da aṣọ àṣírí bò wọ́n, ṣùgbọ́n ẹni yóò sọ fún wọn pé nǹkan tí wọ́n ń ṣe kò dáa, yóò bá wọn wí ní láì jẹ́ wípé bóyá ẹni yẹn fi àwọn ṣe ẹ̀sín tàbí ẹlẹ́yà. Bẹ́ẹ̀ ẹni tí wọ́n á rí tó yọ sí wọn lọ́jọ́ kìíní àná tó gbé owó wá yẹn lẹ́yìn ọdún bíi 6 ó wá tún yọ sí wọn padà. Ìgbà yẹn ló wá fún wọn ní ìwo yẹn náà wọ́n sọ pé ó padà jùnù tó jẹ́ pé àwọn padà wá káàkiri gbogbo àwọn ọ̀dọ̀ àwọn wòlíì táwọn dé tó jẹ́ àwọn èèyàn ńláńlá nínú iṣẹ́ ìránṣẹ́ wọn lè bá wọn wá ìwo, ṣùgbọ́n wọ́n mọ̀ pé ìwo tí nǹkan tí wọ́n gbé fún ọ lọ́fẹ̀ẹ́ ló fò yìí tó ti ẹ̀ ṣe wàhálà fún ni wọ́n wá jùnù yìí. Wọ́n wá ní pé ẹnìkan ṣoṣo ni ó lè ràn wọ́n lọ́wọ́, bàbá Ọbádáre. Bí wọ́n ṣe gbéra nìyẹn. Wọ́n dẹ́ni bàbá Ọbádáre yẹn pé àwọn ti ta wọ́n lọ́yìn ní Akátáńpórí torí pé bàbá yẹn ojú wọn ò là, ṣùgbọ́n wọ́n ń la ojú afọ́jú. Àwọn wò pé ìwọ tó ń la ojú afọ́jú kí ló dé tí ò la ojú ara rẹ náà. Wọ́n ṣàpadà wá bàbá yẹn lọ wá ràn wọ́n lọ́wọ́. Wọ́n wá ní nǹkan tí àwọn tí ń wá ní Ìbàdàn táwọn ò rí, wọ́n ní Iléṣà nínú yàrá ni bàbá ti lọ mú jáde tí wọ́n sì fi lé àwọn lọ́wọ́. Wọ́n ní gbogbo ìgbà yẹn agbára wà gbogbo àwọn bàbá yẹn pé àwọn àgbàlagbà ló bí wọn, àwọn awo ló bí wọn, wọ́n sì sè wọ́n jiná. Wọ́n wá agbára, wọ́n sì rí agbára, wọ́n sì lò ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Ẹ̀yin èèyàn wa, kí ni ẹ rí sí ọ̀rọ̀ yìí? Kí ni ẹ rí sí àlàyé wọn? Kí ni ẹ lè sọ nípa rẹ̀? Nǹkan tẹ́ bá rí wí sí, ẹ jẹ́ ká mọ̀ ní abala rí wí sí. Ẹ ṣeun, a dúpẹ́. Àṣàkẹ́ TV Show.